yìí o, ẹ̀yin èèyàn mi. My name is Bukoye Tayelolu Mary. Orúkọ tèmi ni Bukoye Tayelolu Mary. I am a Yorùbá language educator. Mo jẹ́ olùkọ́ èdè Yorùbá. So we are through with our series on vowel and consonant. A ti parí ẹ̀kọ́ wa lórí vowel àti consonant. So today we'll be looking at numbering in Yorùbá language. Òǹkà Yorùbá. But we'll stop at 20. We'll be looking at it from 1 to 20. So next week we'll continue from 20. Òǹkà Yorùbá látòrí ọ̀kan títí dé ogún, from 1 to 20. Bí àwọn Yorùbá bó ṣe máa ń pe àwọn fígọ̀ wọ̀nyí ní èdè Yorùbá, òun ni àwọn wọ̀nyí. 1, ọ̀kan. 2, èjì. 3, ẹ̀ta. 4, ẹ̀rin. 5, àrún. 6, ẹ̀fà. 7, èje. 8, ẹ̀jọ. 9, ẹ̀sán. 10, ẹ̀wá. 11, ọ̀kànlá. 12, èjìlá. Ẹ̀tàlá. Lẹ́ẹ̀kan sí 13, ẹ̀tàlá. 14, ẹ̀rìnlá. 15, àrúndínlógún. 16, ẹ̀rìndínlógún. 17, ẹ̀tàdínlógún. 18, èjìdínlógún. 19, ọ̀kàndínlógún. 20, ogún. Now let me say this. Tí Yorùbá bá ní dín, ó túmọ̀ sí pé minus. Tí wọ́n bá ní dín, ó túmọ̀ sí pé kí ni? Minus. Bí àpẹẹrẹ, a ṣe ní ẹ̀rìndínlógún. Ẹ̀rin túmọ̀ sí 4. Dín túmọ̀ sí minus. Ogún túmọ̀ sí 20, which is 20 minus